kíní kan máa ń ṣẹlẹ̀ nínú òṣèlú àwọn kan wà tó jẹ́ pé tó bá ti di ìgbà òṣèlú wọn á kówó jáde wọn á ní wọ́n fẹ́ ra ìbò wa ọ̀pọ̀lọpọ̀ ò mọ nǹkan tó ń pè ní ìwé ìdìbò ẹ jẹ́ n ṣàlàyé ẹ̀ fún wa ní ráńpẹ́ ṣe rí ìwé ìdìbò yẹn tẹ́ bá rántí ẹ̀yin bàbá mi wọ́n ń pè kíní kan ní àìsìkísà àwọn kan máa ń pè ní ìràwọ̀ bóyá àwọn onígbàgbọ́ náà máa ń pè ní ògo ṣe rí ògo yìí àtàìsìkì náà bá ṣe sínú ìwé pélébé tó ń pè ní ìwé ìdìbò tẹ́nìkan bá wá ní pé tàwé ìdìbò ẹ fún mi nǹkan tó túmọ̀ sí ní pé táìsìkì ẹ fún mi ẹ kàn bá mi takọ̀ ṣe dáadáa èmi ò ní táìsìkì mi láyé mi. ẹ̀yin èèyàn mi nílé lóko lẹ́yìn odi lọ́mọdé lágbà lọ́kùnrin lóbìnrin ẹ túyáyá kẹ túyàyà kẹ jáde kẹ wá sọpọ́tì ẹni wa èèyàn wa ẹ̀gbọ́n wa bàbá wa àbúrò wa ọmọ wa Adéwálé Ọmọníyì for 2019. Support Adéwálé Ọmọníyì for 2019.